Now Alfa ó ti tó ọdún mélòó tẹ́ ti wà ní àdúgbò àbílẹ̀ family yìí ni? Kì í ṣe ilẹ̀ family mo ra ilẹ̀ yìí ni. How many plots lẹ wà sir? 1 plot náà. Now ṣé ẹ lè sọ ibi tí ilẹ̀ yín ti bẹ̀rẹ̀ àti ibi tí ilẹ̀ yín parí sí? Bẹ́ẹ̀ni mo lè sọ ilẹ̀ mi bẹ̀rẹ̀ 60 by 120 ilẹ̀ mi. 60 by 120 nílẹ̀ yìí. Now ní bíbá so tí mo ra lọ́wọ́ family ọmọdé family. ọmọdé family. tí mo ra lè lọ́wọ́. Now láti nínú ẹ̀yin àti pastor Stephen ta ló kọ́kọ́ dé àdúgbò yìí? Èmi ni mo kọ́kọ́ ra ilẹ̀ ládùúgbò yìí but pastor ó ń gbé ọ̀dọ̀ àǹtí rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́mi. Ẹgbẹ́ lẹ́yìn bí? Ẹgbẹ́ lẹ́mi yìí ni pastor ń gbé lọ́dọ̀ àǹtí rẹ̀ ló ń gbé ọ̀dọ̀ àǹtí rẹ̀ ló ń gbé ọ̀tí mi ni mo kọ́ ra ilẹ̀. So ó túmọ̀ sí pé kó tó di pé pastor ra ilẹ̀ tó fi ṣe church yìí ẹ̀yin ti ń gbé àdúgbò yìí. No mi ti gbé bẹ́ẹ̀ mo ti ra ilẹ̀ mo dẹ̀ ti kọ́ ilé yẹn kò tí ì parí. Bẹ́ẹ̀ kò tí ì parí. Now ọ̀ṣẹ́ lẹ́yìn ìgbà yẹn sà. òun ra lẹ̀ gangan ọdún kàyà tó ra ẹ̀ ní 2021 nífẹ̀ẹ́ ní tó talẹ̀ yẹn fún bẹ́ẹ̀ ní dúró báyìí. lẹ́yìn tó talẹ̀ fún yín. tó talẹ̀ fún pásítọ̀ yẹn tí ó mọ̀ pé yóò fi kọ́ church gan ẹni yẹn ò mọ̀. ok wọ́n wà níbi táwa yìí. wọ́n wà níbi táwa yìí tàbí ká fẹ́ rí. a ní láti gbọ́ ẹni tó ṣe àkóso tó fi rílẹ̀ yẹn rà tó jẹ́ Christian tó ṣàkóso tó fi rí rà ẹni náà ń bẹ ní dúró. now ẹ ṣeun nínú kílípù kan tá a tún gbọ́ láàárọ̀ yìí látẹnu pásítọ̀ jẹ́ kó yé gbogbo ọmọ aráyé pé ẹ bá wọn ní ibi àdúgbò yìí ni. ẹnu ṣẹ́yìn òdòdó tó fi sọ bẹ́ẹ̀ ni pé mo bá ni pé bóyá mo bá òun ní pé ìgbà tó ń gbélé àǹtí òun mi bá chọ́ọ̀chì níbẹ̀ wallahi ilẹ̀ 2014 ni mo ra ibi báyìí 2014 mo ra ibi báyìí mi bá chọ́ọ̀chì níbẹ̀ tí n bá chọ́ọ̀chì níbẹ̀ mo wá fẹ́ràn wallahi mo fi Ọlọ́run tẹ́ mi bẹ̀rẹ̀ mo fi búra kò sí chọ́ọ̀chì níbẹ̀ yín fún ẹni tó talẹ̀ fún mi ó wà bàbá yẹn so ẹni tó talẹ̀ fún mi inú ibi tí ó fi ń ṣe chọ́ọ̀chì yìí níbẹ̀ la bá ẹni yẹn wà àbá ẹni tó talẹ̀ fún mi so níbẹ̀ ló wá inú ọ̀gẹ̀dẹ̀ tẹ́ni yẹn ti ń ṣe ọ̀gẹ̀dẹ̀ àti kòkó ni ọ̀gẹ̀dẹ̀ àti kòkó. àwọn ọ̀gẹ̀dẹ̀ náà là ń wò lọ́ọ̀kan yẹn. ọ̀gẹ̀dẹ̀ sì ń bẹ́ẹ̀ tì náà so ẹni yẹn ọ̀dọ́ rẹ̀ níbẹ̀ láti wá sanwó tí mo fi sanwó fún lọ́dún náà. on the 16th oṣù tá a wáyé. Sunday ọjọ́ tí gbogbo àgbáyé pátápátá tí wọ́n ń dunnú tí wọ́n ṣọdún kí ló ṣẹlẹ̀ sí àfa Abdulaziz Suleiman. alhamdulilayi ọjọ́ yẹn a lọ sí Eid sùtàṣe kò ní Eid lọ́jọ́ yẹn mo lọ sí family house wa ní Ìjẹ̀mbà so mo lọ kí wọn kí a kọ ọdún gba tí mo padà sílé so láti wá máa pa ẹran so adélé là ń pa ẹran so ibi tí mo ti ń pa ẹran lónìí so ẹ̀jẹ̀ ẹran yẹn náà ló ti kó ní ilẹ̀ yìí so ibi tí mo ti ń pa ẹran yìí so àti pa ẹran láwọ̀kọ́ tán àdẹ̀pá màálù náà níbí báyìí ló ti ń dún màálù yẹn báyìí ó jáde wá láti inú church. láti inú church ń bí báyìí. ní fún mo ní ẹni tó lè jẹ́rìí tó jẹ́ Christian tájọ wà lórí ìdúró ẹnìyẹn dúró ibi tẹ́nìyẹn dúró sílẹ̀ lẹ dúró sí ẹnìyẹn ló wà lẹ́yìn nìyí ẹnìyẹn ló dúró. ṣé àwọn ni. ẹnìyẹn ni Christian ni. ẹ wà ń bẹ̀ níjọ́ tí. ó wà ń bẹ̀. kí ló kọ yín sà. Mr. Paul ẹ ṣeun gẹ̀ẹ́sà. so mo ṣe ń du ẹran yẹn so à ń du ẹran yẹn lọ́wọ́ ó dẹ̀ jáde wá láti inú church ó dẹ̀ mú fóònù dání ó wá rìkọ́dù pé ẹ wo ẹbí tá a fà ti ń pẹran so yẹ kó máa pẹran nígbà yìí tó ó dẹ̀ dojú ẹ̀kọ́ wájú ọ̀dọ̀ òun so wọ́n à ń bá fa lọ́jọ́ yẹn pé sí mo dojú ẹ̀kọ́ wájú ọ̀dọ̀ mo dojú ẹ̀kọ́ kíbla and beside sórí ilẹ̀ mi kọ́ mo ti ń pẹran nígbà tí mi jẹ́ ẹgbẹ́ wà ní máa pẹran ní kọ̀rọ̀ yàrá so níta gba sáré màsá àti pẹran ẹnu géètì mi mo dẹ̀ ti ń pa ẹran so mo ń sọ ọ̀rọ̀ yẹn fún ó ń sọ̀rọ̀ lọ́jọ́ yẹn mo wá sọ fún pé ohun tó bá fẹ́ ṣe kó lọ ṣe so gbàtà wà du ẹran tán so a ní láti ní sùúrù kí ẹ̀mí fi jáde kó lára ẹran yẹn kó tó di pé a máa sún so mo jókòó sí ibíbà èmi jókòó ní bíbà tí mo jókòó náà lọ́jọ́ yẹn wàláì so ẹni tó jẹ́ Christian yìí àwọn jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bíbà ní Mr. Paul yìí àwọn jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bíbà so báwọn sì jókòó so àwọn ọmọ mi tẹ́lifọ̀ tí ń dúró láti pẹ́rẹ́ kalẹ̀ so àwọn dúró sí báyìí so Mr. Paul ló kàn rí pé àwọn kan wọ́n kàn wọlé bọ̀ gidigidi wọ́n bá lọ pé àfa àwọn sójà máa ti dé bí mo ṣe dìde náà wàláì ilẹ̀ àti mo wọ́n sábà bí mi náà ṣe ni wọ́n báyìí mẹ́ta kò sí wàhálà kọ́ máa bọ̀ wọ́n bá tó padà sí orí ìjòkó àwọn wà sọ fún mi pé kí n pa àwọn èèyàn mo ní ẹ jẹ́ kó dé nígbà tó máa dé báyìí òun dáúdà wọ́n ṣe rí báyìí bí àwọn sójà yìí ṣe wá wọ́n ṣe rán náà mọ́. ó túmọ̀ sí pé nígbà tí pásítọ̀ yìí
tí wọ́n bá yín sọ̀rọ̀ tán tí wọ́n rìkọ́dù tẹ́ sọ pé kò tó bá fẹ́ lọ ṣe tó lọ ó wọlé lọ ó wá lọ pé àwọn èèyàn sójà ń wá. 15 minutes làwọn sójà yẹn dé so sójà tó wá dé yẹn ni Dámilọ́lá Stephen first boy náà nìyẹn torí orúkọ pásítọ̀ yẹn Stephen ni Stephen Busari lórúkọ pásítọ̀ yẹn bọ orúkọ ọmọ rẹ̀ Dámilọ́lá Stephen náà lọmọ yẹn jẹ́ meanwhile ọmọ yẹn ti wá kà mí mọ́lé ní December last year ó ti wá kà mọ́lé December. kí ló lọ ṣe. so lóyún ìgbà yẹn tí wọ́n máa ń play kiri lóru so wọ́n máa ń pariwo ó disturb mi èmi náà gbé àwọn speaker kan síbí wa láti máa play Rukia so ìgbà yẹn lòun wá ní pé kémi pa kíní tí Rukia tí mò ń play kí n pa so mú láti máa sọ fún pé kí ni right tó ní tó fi ní kí n pa bàbá àti ẹ tí wò jẹ́ káwa sùn nínú ilé tó ń fariwo disturb ó wọ uniform lọ́jọ́ yẹn náà kí bàbá àti ẹ tó ń fariwo disturb àti ìjẹ́ káwa gbádùn ṣùgbọ́n sọ fún kó pa tọ́lọ́ títí ẹ̀ so mo bá fa lọ́jọ́ yẹn so bọ̀ lóru ọjọ́ yẹn náà mo lọ report ní station. ní òwújọ́ tó wá ní December yìí. mo ní fàtẹ̀ lọ́wọ́. good. so pé mo lọ report ní station fáwọn ọlọ́pàá wọ́n dẹ̀ gborúkọ mi lẹ̀ wọ́n gba statement mi lẹ̀ déètì ọjọ́ yẹn náà wà tó ń bá fẹ́ rí so àwọn ọlọ́pàá mo wá pé tó bá jọ́ kejì pé àwọn ọlọ́pàá máa arrest ẹ̀ ni so àwọn ọlọ́pàá arrest ẹ̀ ń ṣe kankan so mo dẹ̀ sọ fún lọ́ọ̀yà mi Barrister Olóhùnjayé so pé báyìí so Olóhùnjayé dẹ̀ ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ pé kí àwọn ọlọ́pàá yẹn kàn dìde kàn pe àwọn ènìyàn kàn arrest ẹ̀ so wọn ṣe anything tó fi di àárọ̀ yìí wọn ò mú wọn ṣe ẹ̀ka. ẹ ṣeun nígbà tí ẹ ti dé tẹ̀sí àwọn èèyàn lọ ẹnìkan bá wa sọ̀rọ̀ àfa wọn ládùúgbò làwọn ń gbé wọn á mú wa lọ síbi kọ́nà kan bẹ̀ yẹn ṣùgbọ́n Mr. Ìdòwú ni wọ́n wà lórí ẹ̀ á fẹ́ kẹ́ bá wa clear rẹ̀ bóyá lè mú wa débẹ̀ ká sọ̀rọ̀ lé lórí. ẹ̀yin yẹn wa ibi tí à ń lọ yìí ibi tí kọ́nà ibi tí ilé àfáà dé òun ni à ń lọ yìí. sẹ́rí nǹkan ṣẹlẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ ṣe rí bíbá yìí ibi tí ilẹ̀ dé nì ibi tí ilẹ̀ mi dé nì orúkọ ẹni tó wà ń bẹ̀ yìí Ìdòwú yẹn Ìdòwú ọlọ́pàá ni CIB ni ó ti kú mùsùlùmí ni CIB ni òun lájọra lẹ̀ ńjọ́ kan náà ọjọ́ kan náà lájọra lẹ̀ so ọjọ́ kan ẹnìkan náà ló mú àwọn méjèèjì lọ́dọ̀ ẹni tó talẹ̀ yìí fún wa ìyẹn láti ọmọdé ẹni náà ti jáde láyé sìn ọjọ́ kan náà ni wọ́n mú wa wá lájọra lẹ̀ yìí so níbi tí wọ́n wọ̀n dé fún wa ní ọjọ́ yẹn èmi àti Ìdòwú ọlọ́pàá ni so kí ni tọjọ́ tèmi blọọkù rẹ̀ ní so ibi tó wà tẹ́lẹ̀ ni bọ̀ ohun tí ó jẹ́ kí mi káàkún nígbà yẹn ni pé òun ni pé Ìdòwú ọlọ́pàá yìí so àwọn tó ní gbogbo ilẹ̀ tó wà níbẹ̀ àtàwọn tó nílé yìí àwọn sọfẹ́ ọ̀kan ló yọ ilẹ̀ bíbà àwọn bíkà ló bá wọn yọ wọn ò fi lé àwòtí síbẹ̀ rárá kò sọ́nà tí wọ́n máa tọ̀ mọ́ torí pé èmi àti Ìdòwú ọlọ́pàá yẹn a máa ń sọ̀rọ̀ dáadáa àìdẹ̀jọ́ ra lẹ́yìn náà ni so mo á sọ fún pé kọ́ máa wọ̀rì so èmi mo fún wọn ní ọ̀nà pé kọ́ máa ráì tọ̀ wọlé.